ẹ̀kọ́ ni náà fáwa náà ká mọ kí la fẹ́ ṣe é lẹ̀ táwọn èèyàn mọ̀ dé bá kí la fẹ́ ṣe é lẹ̀ láti fi rìn sí ọlọ́run ọba lọ́wọ́ kí ni páàtì tèmi àti yín náà láti fẹ́ contribute fún tọ́lọ́run. kódà àfáà tí ń kú nílẹ̀ Yorùbá yìí ìfẹ́ rí kí àwọn èèyàn tẹ́wọ́ gba àfáà tó tóbi tiwọn yìí rí ó ṣe wípé gbogbo àwọn ikọ̀ gbogbo ìjọ ní ṣàdúrà fún wọn àti wọn máa dá yàtọ̀ púpọ̀ wáàsí ọkàn sọ́kàn ni wáàsí kí ni mo pè é jàmá ọkàn sọ́kàn kìí ṣe wáàsí ẹnu sétí oríṣiríṣi wáàsí ní bẹ àwọn wáàsí kan wà tó yẹ pé ẹnu ni ó ti máa jáde tétí bá ti gbọ́ ó ti fò lọ́nu àwọn wáàsí kan bẹ tó ṣe pé àtinú ọkàn ni ó ti máa jáde yóò sì máa wọnú ọkàn àwọn tí wọ́n ń gbọ́ bí Shaykh Abdulghaniy Aboto máa ṣe rí nu kọ́lọ̀ kó mọ́ sábà kẹ́ wọn ó ti wá pẹ́ báwọn tí wọ́n ti ń ṣe kídímà tí wọ́n ti ń ṣe wáàsí sójú ọ̀nà Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti fẹ̀sẹ̀ lẹ̀ látara gbígbọ́ wáàsí wọn torí pé ẹ̀ lè gbọ́ wáàsí wọn kẹ́rù àlìkìyámà mọ́ báyìí mo láwọn kan tí wọ́n sọ pé n tó jẹ́ káwọn fi zìnà lẹ̀ táwọn ò fi ṣe zìnà má dò ní olónìí wáàsí Shaykh Abdulghaniy Aboto tí wọ́n ṣe nípa zìnà ni n tó bá sì yé wọn nínú ẹ̀sìn Ọlọ́run gẹ́gẹ́ bí mi ṣe mọ̀ wọ́n ó sọ wọn sì ní tijú pé kí làwọn èèyàn ò wí. Bismillahir Rahmanir Rahim. Ní ìparí àmbẹ̀lọ́wọ̀n ọba fún ìkànnà àwọn àfáà wa tí wọ́n lọ pàdé Ọlọ́run ní ọjọ́ Jímọ̀ tí wọ́n rókù wọn níjọ́ Sátidé Shaykh Abdulghaniy Aboto Al-Adabi kọ́lọ̀n kó mọ́ ṣàbà foríjì wọn kọ́lọ̀n kó mọ́ ṣàbà kẹ́ wọn kọ́lọ̀n kó mọ́ ṣàbà foríjì wọn tán bá nínú àwọn àfáà nílẹ̀ Yorùbá wọ́n dá yàtọ̀ púpọ̀ wọ́n bá nígbà tí à ń bọ̀ téèyàn fẹ́ mójú tẹ́sìn ẹ̀wọ̀n pé kò sí ọgbọ́n airdrop àwọn àfáà kan yá àní ìdàwọn eléyìí mọ́ wọn lè fún wa ní tá a fẹ́ àbí n táwọn ní lọ́wọ́ kò lè tó ohun tá a nídìí á drop àwọn kan nínú àwọn tí wọ́n serious sẹ́sìn lé nínú àwọn tí wọ́n rí drop òun ni Shaykh Abdulghaniy Aboto kọ́lọ̀n kó mọ́ṣàbà kẹ́ wọn ikú wọn ó ṣọ́ọ̀kì wa púpọ̀ torí irú èèyàn tọ́lọ́run ọba nìkan jẹ́ àkọ́kọ́ nú àwọn àfáà ilẹ̀ Yorùbá tán kán ní àfáà kán láfa ha Kùránì ságbárí pẹ̀lú tajwid bíyàn ṣe máa ń rí ìkà ní kíkà pé bọ́lọ́run ọba ṣe sọ kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ ni wọ́n Ọlọ́run ṣàánú wọn pẹ̀lú Kùránì púpọ̀ òun lẹ́ẹ̀fì rí wípé wáàsí wọn máa dá yàtọ̀ púpọ̀ wáàsí ọkàn sọ́kàn ni wáàsí kí ni mo pè é jàmá ọkàn sọ́kàn kìí ṣe wáàsí ẹnu sétí oríṣiríṣi wáàsí ní bẹ àwọn wáàsí kan wà tó yẹ pé ẹnu ni ó ti máa jáde tétí bá ti gbọ́ ó ti fò lọ́nu àwọn wáàsí kan bẹ tó ṣe pé àtinú ọkàn ni ó ti máa jáde yóò sì máa wọnú ọkàn àwọn tí wọ́n ń gbọ́ bí Shaykh Abdulghaniy Aboto máa ṣe rí nu kọ́lọ̀n kó mọ́ sábà kẹ́ wọn ó ti wá pẹ́ báwọn tí wọ́n ti ń ṣe kídímà tí wọ́n ti ń ṣe wáàsí sójú ọ̀nà Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti fẹ̀sẹ̀ lẹ̀ látara gbígbọ́ wáàsí wọn torí pé ẹ̀ lè gbọ́ wáàsí wọn kẹ́rù àlìkìyámà mọ́ báyìí mo láwọn kan tí wọ́n sọ pé n tó jẹ́ káwọn fi zìnà lẹ̀ táwọn ò fi ṣe zìnà má dò ní olónìí wáàsí Shaykh Abdulghaniy Aboto tí wọ́n ṣe nípa zìnà ni n tó bá sì yé wọn nínú ẹ̀sìn Ọlọ́run gẹ́gẹ́ bí mi ṣe mọ̀ wọ́n
wọn ó sọ wọn sì ní tijú pé kí làwọn èèyàn ò wí. ọdún kan bí 2001 àbí 2002 tí n bá gbàgbé wọ́n pè wọ́n wá sí àgíríkì lálásàlátù wọ́n wá ṣe wá sí mbẹ̀ ni àwọn náà wá lọ. nígbà tí wọ́n fi dé àwọn òpá àwọn tí wọ́n pè wọ́n bá ń ṣe kí ni o nọ́mbà kúnlẹ̀ nọ́mbà ń sí fìlà nọ́mbà kúnlẹ̀ ló ṣe kí ni o ní sí fìlà. nígbà tí wọ́n gba máìkì wọ́n ní a kí àwọn àfáà wa a sì mọ rírì àpọ́nlé yín àti dáadáa yín àmọ́ ẹ̀sìn Ìsìláàmù ó tóbi ju gbogbo ẹnikẹ́ni lọ àgbọ́dọ̀ má wí Allahu Akbar ìgbàgbé o àgbọ́dọ̀ má wí ká tẹ́ kọ̀kọ̀ ká kúnlẹ̀ ká tẹríba kìí sàṣà Ìsìláàmù kìí sàṣà wa mùsùlùmí ẹ má jẹ́ àṣẹ mọ́. ẹ tún wá sí fìlà tẹ́ ẹ sí ni kò nítumọ̀. àwọn aláwo ni wọ́n máa sí fìlà tí wọ́n fẹ́ súre fáwọn. téèyàn bá tiẹ̀ wá fẹ́ ṣàdúrà fún yàn ní mùsùlùmí náà kò ní ìdíkó ṣe kí ni o kò ní ìdíkó sí fìlà. mo wá rántí rọ́bà náà bìlà náà mínà àzùwájì náà wọ́n ládùúgbò àwọn ẹni eré tí wọ́n máa ṣe wọ́n ní wọ́n máa ṣe kí ni o wọ́n ní rọ́bà náà hábùlà náà mínà àzùwájì náà wa dhurrina imama wọ́n lá àdúrà àwọn ẹni ire onípẹ́ ire olúwa wa abúlà náà ta wá lọ́rẹ́ min azwajina nú àwọn ta ní o àwọn aya wa wa dhurriyyatina qurrata a'yunin àtàwọn ọmọ wa àrítutù ojú waj'alna lil muttaqina ìmáàmá wá ṣe wá ní aṣíwájú náà àwọn ànábì Ọlọ́run náà àwọn olùpáyà Ọlọ́run. gẹ́gẹ́ báwọn ṣe sọ́njú ní wọ́n ní báwọn ṣe sọ níbi wá sí ni wọ́n ní àdúrà ànábì Ibrahim ni alayhi salatu wassalam wọ́n ládùúrà tí ń ṣe ni. wọ́n nígbà tí ń ṣàdúrà yìí kò tí ì bímọ. a ń bọ́sibọ́sí pé ọmọ wà láyé ọmọ wà ní fìlà tí ó wà sí tádùn ó fi mú àdúrà ànábì Ibrahim sì gbà. ó gbà bí ó gbà alayhi salatu wassalam má ṣe wí ńjọ́ òun ẹ mọ̀ kéèyàn lọ wá sí kéèyàn wípé eléyìí tó yàtọ̀ má ṣe rí nu. ńjọ́ tí mo rí wọn last kọ́lọ̀ kó mọ́ ṣàbá kẹ́ wọn ó ti pẹ́ díẹ̀ bí 2015 ni sáìdì Ọlọ́run ṣògo ní Mùṣín mo fẹ́ gba owó lẹ́nu ATM ní GT àwọn wá jáde nínú báńkì mo ṣe sálámà sí mo bá yá afáàmì sálámù alaikum àfi bí ìpọ́n wọ́n mọ̀ tẹ́lẹ̀ ṣe dáadáa lẹ́wà kíní kan ṣe dáadáa ẹmọ̀ káàrẹ̀ ra nílẹ̀ kíyàn rí mùsùlùmí kíyàn tújú ká àwọn èèyàn fi ròyìn wọn púpọ̀ èmi náà sì rí bẹ́ẹ̀ lọ́jọ́ náà. báwọn ṣe wá mójútó Kùránì ni wọn wá fi ṣeré báwọn ọmọ wọn náà ti há Kùránì náà nù. so òun èyí sàfà ẹlẹ́nu lásán àfà tó ṣe wípé òdodo ń bẹ ń bi ìjáfà rẹ̀ ni wọn lè má níbi tán kù sí gẹ́gẹ́ bí ọmọ èdè yẹn. ẹ mọ̀ àfà tí ó bá jólódodo pẹ̀lú Ọlọ́run irú tí ń bá ń ṣe yóò lè fi lọ́mọ lọ́wọ́ pé irú tí mò ń ṣe ìkọ́mọ̀ mi náà máa ṣe wàláhì oore ni. àfà mélòó lẹ rí kó ṣe wípé ó tírèènì ọmọ ẹ̀ náà láti jó ní mímọ̀ àbí láti jó ní Kùránì. àwọn tán yáyà kuyà jù lásìkò yá àwọn ọmọ àfà ni. àmọ́ Ọlọ́run ọba ò ní kí tí wọ́n rí bẹ́ẹ̀. agbọ́nrin ìkejì tí inú èèyàn fi ń wá ń dùn fún wọn lẹ́gbẹ̀ẹ́ kan òun náà ni ọ̀nà tọ́lọ́run ọba fi gbà pa wọ́n nú àwọn ọ̀nà tí Ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n gbà mẹ́ńṣọ̀ fún wa pé ní bá kúrú kú bá wọn ó kúkú ṣẹ̀yídì ni ẹ̀ ń bá kúrú kú bá wọn ó ṣe kí ni o ẹ̀sùn mọ̀ pé nínú àwọn kú tó dáa òun ni kéèyàn ṣe kí ni o
ẹ kúkú ṣàhídì àwọn la máa ń wò kó lé nì náà ló fi jẹ́ ṣàhídì ó fi wá jẹ́ ṣàhídì nì tó bá ti dọ́dọ̀ Ọlọ́run àlìjánà ni mo ṣe rí nù àwọn ṣàhídì bó ṣe máa ń ṣe wọ́n nù gbogbo àwọn èèyàn ni wọ́n máa ń wà nù sàárè wọn àmọ́ àwọn tán jẹ́ àwọn ṣòhádà Ọlọ́run ni akẹ́kọ̀ọ́ iná àlìjánà ní káwọn wà ní tiwọn náà bí tí wọ́n ṣe rí nù à ń ro kan bẹ́ẹ̀ kọ́lọ̀ kó mọ́sà sí wọn bẹ́ẹ̀ Ọlọ́run mọ́sà bá gbà wọ́n lẹ́rú Ọlọ́run mọ́sà bá gbà wọ́n lẹ́rú Ọlọ́run mọ́sà bá gbà wọ́n lẹ́rú gbogbo nǹkan fi ilẹ̀ pátápátá Ọlọ́run mọ́sà jẹ́ ó dáa Ọlọ́run mọ́sà bá mójútó àwọn ará ilé wọn Ọlọ́run mọ́sà bá mójútó àwọn ará ilé wọn Ọlọ́run mọ́jà ń ráre lẹ́yìn ikú wọn ọlá àti tóbi Ọlọ́run gbogbo nǹkan wá fi ilẹ̀ pátápátá nínú mọ̀ Ọlọ́run mọ́sà jẹ́ ó tún wúlò dáadáa jù báyìí lọ Ọlọ́run mọ́sà jẹ́ ó tún wúlò dáadáa jù báyìí lọ ọlá àti tóbi Ọlọ́run ọba Allah ẹ̀kọ́ ni náà fáwa náà ká mọ kí la fẹ́ ṣẹlẹ̀ táwọn èèyàn mọ̀ dé bá kí la fẹ́ ṣẹlẹ̀ láti fi rìn sí Ọlọ́run ọba lọ́wọ́ kí ni páàtì tèmi àti yín náà láti fẹ́ contribute fún tọ́lọ́run kódà àfáà tí ń kú nílẹ̀ Yorùbá yìí ìfẹ́ rí kí àwọn èèyàn tẹ́wọ́ gba àfáà tó tóbi tiwọn yìí rí kó ṣe wípé gbogbo àwọn ikọ̀ gbogbo ìjọ ní ṣàdúrà fún wọn so àwọn èèyàn sì rèé shuhadaullahi fil ard àwọn olùjẹ́rìí Ọlọ́run ọba lórí ilẹ̀ nítawọn èèyàn bá ti ń sọ pé lágbájá bó ṣe rínú Ọlọ́run ní bókè bẹ́ẹ̀ náà ni ẹ fi sí ẹnìkẹ́ni kọ́lọ̀ kó mọ́sà sí wọn ẹnìkẹ́ni kọ́lọ̀ kó mọ́sà sí wọn àtàwọn kọ́lọ̀ kó mọ́sà jẹ́ bá nẹ́bì wọlé ọlá kọ́lọ̀ kó mọ́sà jẹ́ bá nẹ́bì wọlé ọlá ọlá àti tóbi Ọlọ́run ọba Allah ọlá ìpè méjì Ọlọ́run لا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله وسلم وزد وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين